ọlọ́tọ̀ ló ní tòun ọ̀tọ̀ tó fi ń kọ́lé tiẹ̀ sọ́tọ̀ gédéńgbé. Kò sẹ́ni náà tó lè yára ẹ̀ sọ́tọ̀ fọ́lọ́run ọ̀tọ̀ tí ò ní máa róhun ọ̀tọ̀ gbà lọ́wọ́ ọlọ́run ọ̀tọ̀. A dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba adániwáyé adániwáyé igi ọ̀rẹ́ nìrẹ́ ní tirẹ̀ mẹ̀kúnnù lẹ́kún. Ọ̀nà níná ní tí na jàǹdùkú ṣìnà lè bá wọn kábíyèsí olódùmarè. Adáwọ̀ gbogbo padà sọ́dọ̀ ọlọ́run. Tóbi Fásùgbà ló kọ mi. A ti wọnú ọdún náà nìyẹn. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa jákèjádò àgbáyé pé a kú ọdún, a kú ìyèdún, a kú àsìkò yìí o. Ọdún yìí yóò tún dùn mọ́ wa. Ọdún tó ń bọ̀ á tún fayọ̀ ṣe. Ọkàn wo balẹ̀, inú wo ṣèdùn, ìgbéga òde ní dédé àsìkò yìí. Lórí ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ àwùjọ, mo ní bàbá wa Ìdòwú Ọ̀ṣọ́tìmẹ́yìn lójú òpó wa ń bí láti ilẹ̀ Faransé lọ́hùn-ún. Mo kí yín sà, ẹ kú dédé àsìkò yìí. Èmi náà kí yín olóòtú, wọ́n sì tún fi àsìkò kan náà kí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà káàkiri àgbáyé níbi tó bá wà pé a kú ọdún, a kú ìyèdún, ọdún tó ń bọ̀ wá bọ̀ aláyọ̀ àtàlàáfíà o. Àmín, àmín, àmín. Tó, ẹ ṣeun. Lásìkò tá a wà yìí, àwọn ọ̀wọ̀ọ̀wù kan sì ń ṣẹlẹ̀. Àwọn ọ̀wọ̀ọ̀wù kan sì ń ṣẹlẹ̀ tó jẹ́ wípé ó ń bani lọ́kàn jẹ́ púpọ̀. Good. Ó ń bani lọ́kàn jẹ́ púpọ̀. Ǹjẹ́ ìyàtọ̀ wà láàrin ọmọ Oòduà àti ọmọ Yorùbá? Ọmọ Yorùbá. A lè sọ pé yàtọ̀ wà, a dẹ̀ lè sọ pé yàtọ̀ ò sí. So ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni wípé táwọn sọ̀rọ̀ mi yìí, a rí i pé níbẹ̀rẹ̀bẹ̀rẹ̀ nígbà tí wọ́n ń pa ìtàn fún wa, a sọ fún wa pé Ilé Ifẹ̀ ni orísun ilẹ̀ Yorùbá. Gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbàlagbà dẹ̀ ṣe máa ń sọ, ní ayé ìgbà yẹn wọ́n á pè wá ní ọmọ Ifẹ̀ ló máa ń pè wá, àbọ̀mọlúwàbí. Nítorí máa ń pè wá nìyẹn, àwọn ará Ifẹ̀. So Ifẹ̀ ni gbogbo wa ti lọ, ta ti jáde lọ. Ṣé nǹkan tí mo sọ yẹ yìí? Àgbọ́yé. Tẹ bá dẹ̀ lọ wo Ifá tó jẹ́ custodian of Yorùbá culture and everything. Sọ̀rọ̀ mi, mo dẹ̀ sọ fún yín pé tẹ bá ń sọ̀rọ̀ nípa philosophy ní èdè ní ayé ìsìn, àwọn babaláwo la lè gbà bí philosopher ní ilẹ̀ Yorùbá. Sọ̀rọ̀ mi, gbogbo ọgbọ́n òye tí a ní nílẹ̀ Yorùbá, ẹ bá lọ sọ́dọ̀ wọn, wọ́n á tú gbogbo ẹ̀ palẹ̀ fún yín. So ó wà nínú Ifá. Ẹni babaláwo tó bá gbóná mọ̀ nípa Ifá pé Ilé Ifẹ̀ la kọ́ dá. Sọ̀rọ̀ mi, gbogbo ìlú tó tẹ̀dó lẹ́yìn ẹ̀, Ilé Ifẹ̀ ló ti lọ, odù tó dá gbogbo wọn wà ní Ifá. Ṣé ti yé yín? So nígbà tó dẹ̀ tún yá tí Odùduwà dé, nígbà tó Odùduwà gbàjọba pẹ̀lú ìwà tó pẹ̀lú wọn tó ń ṣe, àwọn èèyàn sọ pé ọmọ Odùduwà ni wá, ìyẹn ni ọmọ Oòduà. Ṣé ti yé yín? Àgbọ́yé. So à ń gbọ́ ọmọ Oòduà ń gbà yẹn. So nígbà tí àwọn òyìnbó dé tó kó wa lẹ́rú, mo ti sọ ní àwọn ìníta ṣe sẹ́yìn, òyìnbó wo ẹni tó bá máa ṣe ìjọba, ẹ bá máa ṣàkóso nǹkan nílé ìwé ní kinní kan ni ẹ gbọ́dọ̀ wá ọ̀nà tẹ máa gbà tẹ fi máa simplify nǹkan, ó máa easy fún yín láti ṣe. Ṣọ́rọ̀ mi. So òyìnbó wá rò pé ẹ̀yin àwọn ẹ̀yà tó ń rí ó rí Ìlọrin, ó rí Ìjẹ̀bú, ó rí Ìjẹ̀ṣà, ó rí pé nǹkan kan kọ́ mọ̀ nínú wọn tó ń sọ. Nítorí ìgbà tí gbogbo wa jáde nífẹ̀, èdè wo la gbé jáde nífẹ̀? Èdè tí wọ́n ń sọ nífẹ̀ la gbé jáde. Bá a ṣe gbé jáde tá à ń lọ là ń change ẹ̀. Tó ti yé yín? Bá a ṣe jáde là ń change ẹ̀. So òyìnbó wá rí pé torí pé ọmọ bọ́lọ̀ ṣe dá èèyàn ní wípé a máa ń fẹ́ dá, téèyàn bá ti di ọkọ bẹ́ẹ̀ bá ti ń dàgbà ló máa ń fẹ́ dá dúró láfi gbára ẹ̀ lọ́wọ́ ìyẹ́. Ẹlòmíì wà tẹ́ bá lọ́wọ́ ilẹ̀ Yorùbá gan, ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀mọ́mọ̀gbà tí wọ́n wà ní secondary school, ọ̀pọ̀lọpọ̀ change orúkọ bàbẹ́. Sọ̀rọ̀ mi, ọ̀pọ̀lọpọ̀ yẹn tó ṣẹlẹ̀ nígbà yẹn ni pé àwọn kan lọ, torí school tèmi lọ, Òkè Ìbàdàn high school ló ń pè ní Ìbàdàn, school tó le jù Nàìjíríà, lára àwọn school tó le jù ní Nàìjíríà tó burú. So school yẹn ni mo lọ. So àwọn ọmọ yẹn wọ́n dẹ̀ máa ń sá láti fẹ́ gbà wọ́n síṣẹ́ àbí láti gbà wọ́n sí school gíga. So táwọn kan wá ń ṣe ni pé wọ́n wá jágbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tó jáde lókè Ìbàdàn high school Ìbàdàn yẹn, army ni wọ́n wà, wọ́n ti di ọ̀gágun, ọ̀pọ̀lọpọ̀ ti di army officer, police officer.
ibi tó máa ń lọ nìyẹn. So kọ́ lè qualify fún army tàbá ti fẹ́ ṣe school start wọ́n á change orúkọ wọn sí muslim name á fẹ́ jẹ́ orúkọ bíi Hausa Babangida Muhammed Babangida tó ti yẹn. So àwọn èèyàn ẹ̀dá ń try láti bẹ́ẹ̀ ṣe business náà ẹlòmíà change orúkọ tiẹ̀ sí mi. So a máa ń fẹ́ ní tí ẹ̀yin brand tẹ̀yin social media àbáwọn oníròyìn àní ó ní brand tiẹ̀ tó ti yẹn. So bá a ṣe gbédè yẹn jáde lóníkálùkù ń change ẹ̀. Mo sọ fún pé British nígbà tó lọ dá America sílẹ̀ àwọn America change English wọn sí another brand tó ṣe ń sọ. Ẹ bá wo mo sọ fún pé nílùú France tá a wà yìí báwọn èèyàn ṣe ń sọ French ní Paris ó yàtọ̀ sí bá ṣe ń sọ ní Marseille ó yàtọ̀ sí bá ṣe ń sọ ní Lille ó dàgbà bá ṣe ń sọ ní Toulon. Ṣé ẹ̀kọ́ tí mo sọ yìí so ibi kéde wa ti yàtọ̀ nígbà tá à ń pín kiri ní àbí omi tó wọn pẹ̀lú research kan táwọn scientists ṣe pé ibẹ̀ tẹ́ bá wà nílùú kan omi tẹ́ ẹ̀ mú bẹ́ẹ̀ ó lè change èdè yín ó lè change language yín tó ti yẹn. So mo kàn sọ yẹn yìí pé ní tí àwọn òyìnbó dé wọ́n rí ṣùgbọ́n kọ́kọ́ mọ̀ láàrin wa kò sí bá ṣe ń sọ̀rọ̀ tá à ní gbọ́ra wa tó ti yẹn. Ó dàbí Nàìjíríà ni ẹ̀rọ àwọn tí ò kàwé púpọ̀ wọ́n ń sọ broken English. So àwa tá a gbọ́ English gidi àtàwọn tó ń sọ broken àwọn understand àpá ilé ìtẹ̀ ìgbọ̀n nǹkan tó ń sọ tó ti yẹn. So ibi tí mo wá ń lọ ni pé nígbà tí àwọn òyìnbó dé àwọn ló wá ní ẹ máa gbórúkọ kankan náà papọ̀ kó lè sì fún láti administer pé gbogbo yín kankan náà ní pẹ̀lú àṣà àti gbogbo ọ̀rọ̀ tó ń gbọ́ ìkankan náà ni wá la fi wá ń jẹ́ Yorùbá. Àwọn kan ta kò ń gbà ọ̀pọ̀lọpọ̀ àwọn Ifẹ̀ àwọn Ifẹ̀ Ẹ̀gbá Ìjẹ̀bú ọ̀pọ̀lọpọ̀ àwọn Èkìtì wọ́n nínú o nítorí pé àwọn tí wọ́n kọ́kọ́ ń pè ní Yorùbá sọ̀rọ̀ mi yẹn ibi tí èèyàn máa sọ pé kéèyàn máa ronú jinlẹ̀ ṣe rí iṣẹ́ tèmi kọ́ inú mi dùn pé kéèyàn máa ronú jinlẹ̀ sọ̀rọ̀ mi kó dẹ̀ máa ronú ní ọ̀nà tó tó àti ọ̀nà tó yẹ. Iṣẹ́ wa máa ń tún nǹkan palẹ̀ ni ṣé nǹkan tí mo sọ yìí. So nígbà tí ohun tí mo ṣe ń ṣàlàyé tí mo ṣe ń sọ̀rọ̀ nípa philosophy mọ́ nǹkan tí mo ń sọ ni wípé tí ẹ bá tún nǹkan palẹ̀ dáadáa ìnímọ̀ ìdí tó fi rí báyìí tó fi rí bẹ́ẹ̀. So nígbà tí òyìnbó wá sọ pé ká máa gbé orúkọ yẹn papọ̀ àwọn kan ní no torí wọ́n wo ọjọ́ iwájú pé ẹnìkan lè sọ pé òun lò àwọn tí wọ́n dẹ̀ ń pè ní Yorùbá àwọn Ọ̀yọ́ tí wọ́n ṣe business pẹ̀lú àwọn Haúsá tó ṣe wọ́n ní pé ìwà wọn ni wọ́n fi pè wọ́n ní Yorùbá wọ́n ní Yorùbá ẹni tí èèyàn ò lè trust sọ̀rọ̀ mi yìí. So ó ti wá sẹ́mọ̀ èdè kan náà ládàá sọ gbogbo wọn ti wá wọn ní ká lò yẹn ó easy fún ìbò láti pè Yorùbá lọ́ fi tẹ́wọ́ gbà. Ẹ jẹ́ ń fún yín lápẹẹrẹ tó wà mọ́dà ní ìsìn nílùú òyìnbó nígbà tí mo dé ìlú òyìnbó sọ̀rọ̀ mi ṣe mọ nǹkan tí Nàìjíríà ń pè ní 419. kí ló ń pè bẹ́ẹ̀. tábà 419. nǹkan tó ń pè Nàìjíríà ok 419 ó lè nìyẹn gbájú ẹ̀. Ní mo sọ ní 419 yẹn nígbà tí mo dé France bí báyìí ó tó bí ọdún márùn tí mo dé France mo wá ṣeré jáde mo wá rá àwọn ọmọbìnrin mẹ́ta kan ìkan Italian ìkan Portuguese ìkan America ìkan British wọ́n wá lọ́lùdé ní France sọ̀rọ̀ mi. So wọ́n wá rí mi àwa ń sọ̀rọ̀ nǹkan kan wọ́n tó wá fẹ́ dé síbi hostel kan nígbà táwa rí mi táwọn sọ̀rọ̀ lọ́dún pé mo gbọ́ English nìkan ní àṣà àbẹ̀rẹ̀ ṣeré wọ́n ṣàwá sílé mi wọn ò tí ì gbẹ́rù wọn lọ síbi tó ń lọ. Wọ́n ṣe wá délé mi wá rí pé mo náà sì ọkọ̀ bẹ́ẹ̀ pé ibi àwọn ilé káwọn manage bíi ọjọ́ mẹ́ta làwọn fẹ́ lò pé ṣé màá gbà wọn lálejò mo ní màá gbà wọn lálejò wọ́n bá gbẹ́rù wọn lẹ̀ tọrọ mi wọn láwọn fẹ́ lọ ṣe shopping. tó ń gbà tó lọ ṣe shopping tó máa padà dé èmi tí mo ti wà ní France bí ọdún márùn mi tẹ̀ mọ̀ pé kí ni ẹ system ẹ wà ní France. So supermarket ọlọ yẹn lọ ti rí pé ọkọ̀ list àwọn orúkọ kan àwọn ìlú kan sí ara supermarket yẹn wọ́n wá rí i pé èmi dẹ̀ sọ fún ọ pé Nàìjíríà ni mí tó ní supermarket tó wà láti rí i pé Nàìjíríà o 419 ni wọ́n o ẹ sá fún wọn. So bó ṣe padà dé tọ́kọ́ kìíní kan èmi dẹ̀ ti ṣe oúnjẹ ilẹ̀ mo ti ṣe gbogbo ẹ̀ àbá ṣe láwọn lọ nìyẹn kí ló dé kí ló ṣe wọ́n ní ibi supermarket táwọn lọ mọ́ọ̀lù táwọn lọ wọ́n rí i pé orúkọ Nàìjíríà wà lára àwọn 419 mi ò lè jẹun wọ́n bí wọ́n ṣe gbẹ́rù wọn tán lọ nìyẹn o. Mo wá pé àwọn tí mo mọ̀ wọ́n ní àwùjọ ní àwọn mọ́ọ̀lù kan wà tọkọ àwọn orúkọ ìlú báyìí báyìí mo wà bẹ́ẹ̀ tó ṣe yẹn. So 419 yẹn ṣé gbogbo Nàìjíríà ló jẹ́ 419 mo bí yín léèrè ni o àbáwọn èèyàn ló sọ wá ní 419. àwọn kan nu wa bóyá Ìgbò bóyá Yorùbá kan tó lọ ṣe nǹkan kan tí ò dá lọ́sùn pé wọ́n ní 419 ní àwọn òyìnbó
àwọn Chinese gbogbo wọn wá pe Nàìjíríà tó bá ti rọ alábọ̀rọ̀ wọn á ní 419 ni wá ṣé nǹkan tí mo sọ yìí kò sí Nàìjíríà tó bá ṣàṣemáṣe àwọn mọ̀ pé 419 ni wọ́n so collective word tí Nàìjíríà jẹ́ níta nìyẹn 419 ṣé n tí mo sọ yìí so ibi tó fà yẹn nìyẹn ipe so ìgbà tí ó wá fa ọ̀rọ̀ tí Oòduà fi wá fẹ́ jáde ní ìsìn nítorí pé àwọn Ọ̀yọ́ ti wá ń pè pé àwọn làwọn ní Yorùbá ẹ̀rí Yorùbá nation yẹn gan wọ́n jáde síta pé àwọn làwọn ní Yorùbá àwọn làwọn máa ṣe kíní kan àwọn làwọn ní nation so làwọn kan fi wá kóra wọn jọ pé tó bá yẹ pé ẹ fẹ́ fi Yorùbá gbogbo ẹ ṣe ń dalẹ̀ Yorùbá rú káà kúkú máa jọmọ Oòduà tí ó ti yẹ yín ibi tí ọ̀rọ̀ yẹn ti wá ṣe ní ká bá tún palẹ̀ iṣẹ́ tiwa ní ká tún nǹkan palẹ̀ ká understand nǹkan tó fà á so tàbá wò Yorùbá ní gbogbo wa torí àwọn ibi tí ẹnìkan máa irú ẹni torí ọba pé ní sálọ àwọn Ọ̀yọ́ torí wọn ò pé tó lè ronú jinlẹ̀ wọn láwọn làwọn lédè níbo ni èdè ti bẹ̀rẹ̀ àbí ní tí mo sọ yìí gbogbo ìtàn sọ fún wa pé Ádámù Éfà ní bàbá gbogbo wa lọ́kọ́kọ́ dá kẹ́nìkan wá sọ pé bàbá nínú ọgbà Édè la sì ti jáde kẹ́nìkan wá máa sọ pé irọ́ o so tí ó rí ẹni tí ò bá lè ronú jinlẹ̀ kó dẹ̀ sòótọ́ kó ronú lọ́nà tó tọ́ àtọ̀nà tó yẹ a máa tàpá sí nǹkan tí ó yẹ kó tàpá sí. ṣé nǹkan tí mo sọ yìí. àgbọ́yé ó dà ìdí wá nìyẹn tó fi jẹ́ pé ọjọ́ wo wá la fẹ́ fa ọ̀rọ̀ ọmọ Oòduà tá à ń fà nílẹ̀ Yorùbá yìí ọ̀rọ̀ kìíní kan láàrin àwọn ọba pàápàá láàrin àwọn ọba torí gbogbo tó dá ogun yìí lẹ̀ àárín àwọn ọba ni ká mọ̀ tànra wa jẹ ká sì mọ̀ fọ̀rọ̀ sábẹ́ àwọn sọ pàápàá láàrin Aláàfin àti Ọọ̀ni Ilé-Ifẹ̀ ọjọ́ wo la fẹ́ fa ọ̀rọ̀ àwọn ọba Yorùbá yìí dá pẹ̀lú gbogbo ìmẹ́ ètò ààbò tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ yìí àti ipò tá a kóra wa sí. Mo ti sọ fún yín nípa ètò kan tá a ṣe ńgbà kan náà tẹ́lẹ̀ tá a sọ̀rọ̀ yìí mo ní ohun tó máa ẹni tó fa ọ̀rọ̀ yìí sílẹ̀ náà ni mo sọ fún yín pé Aláàfin Ọ̀yọ́ pẹ̀lú gbogbo ìgbéraga ó débì kan ẹ̀yin náà lẹ pàtó fún wa Aláàfin tó lọ tẹ́lẹ̀ ló dá ọ̀rọ̀ yìí sílẹ̀ o torí òun ló ń sọ pé àmọ́ Ọ̀rànmíyàn wọn ò fọ̀rànmíyàn jọba ní kinní kan òun gan fúnra ẹ̀ ìtàn tí nǹkan àwọn ìwádìí kan tí mo ṣe recently ní pé gbogbo ọmọ Ọ̀rànmíyàn àwọn ọmọ Ọ̀rànmíyàn wọn ò jẹ́ kó jọba mọ́ ní Ọ̀yọ́ gan àwọn ọmọ Àtìbà ló ń jọba tó ti yé yín àwọn 42 prince ló ń jẹ ní Ọ̀yọ́ but Àtìbà ńgbà tó dórí tiẹ̀ ó kọ́ ti gbogbo àwọn 40 àwọn méjì péré ló ń jẹ so mo fi ń sọ fún yín pé ẹni tó bá lè ronú jinlẹ̀ tó lè ronú jinlẹ̀ tó dẹ̀ lè sọ òtítọ́ àti òdodo òun ló ń sọ pé wọn ò fi yín jẹ Ọ̀rànyàn claim tiẹ̀ ní pé wọn ò fọ̀rànyàn ìjọba mọ́ àwọn ìrìn Ọ̀rànyàn ìjọba náà nífẹ̀ẹ́ ẹ̀yin dẹ̀ pa many prince rẹ tí ò lè jọba ní Ọ̀yọ́ so ohun tí mo ń sọ ni pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ní Ọ̀yọ́ yẹn àti ṣẹlẹ̀ bá wo tí mo sọ pé a bá tún nǹkan palẹ̀ láti ìbẹ̀rẹ̀ ní ọ̀rọ̀ Ọ̀yọ́ ló ti wọ́ wá látòrí Ògún ibi tọ́rọ̀ Ọ̀yọ́ ti wọ́ wá ni mo ń sọ fún yín yìí o so àtúnṣe wà tán láti lọ ṣe Ògún ló lọ ṣe ó lọ ṣàṣemáṣe olórí ogun ó lọ sí normally nífìgàn láàbùrọ̀ tẹ bá lọ sógun ọba bá rán yín lọ sógun ẹ lọ wo Bíbélì gan ntẹ bá kó wá ẹ gbọ́dọ̀ kó gbogbo ẹ̀fọ́ bá ní ọba ló máa mú ìtó dáa jù bí wá ní ẹ lọ pín yòókù so kí ni Ògún ṣe Ògún mú arẹwà obìnrin tó mú ó mú àwọn gbogbo ológun yòókù dẹ̀ mọ̀ pé nǹkan tó ṣe ò tọ́ wọ́n dẹ̀ fẹ́ make sure pé wọ́n sọ òótọ́ fún àwọn tó fẹ́ràn ọba lọ sọ fún ọba wọn lọ sọ fún Oòduà ní kó mú wá Oòduà ó wá sọ pé òun ti bá a sùn Oòduà ó lè yọ̀ǹda fún ṣùgbọ́n nǹkan tí Oòduà tí ò bá lè ronú jinlẹ̀ tí Oòduà ò ṣe ní kó máa mú lọ ti bá a sùn máa mú lọ ó ti sẹ́ẹ̀tì tí ó lóyìnbó pè ní president lẹ́nu yẹn ní pé nǹkan àwọn jagunjagun mi máa ṣe nìyẹn tó bá ti dá a ti sáré kó pé ọba ò ní lè gbà mọ́ so ọba lo authority yẹn tó ṣe láti ọba gbọ́dọ̀ ṣó òpó lòun ọba ló ṣe pàpà gba obìnrin yẹn padà tó ti yẹ ibi tọ́rọ̀ wọn ti wọ́ wá nìyẹn so ọmọ tó dẹ̀ wá bí torí pé Odùduwà náà bá a sùn ẹ máa wò ó tó máa ń ṣẹlẹ̀ nígbà náà tó ń ṣẹlẹ̀ nílùú ìbò náà ní pé obìnrin tó bá ń ṣèṣekúṣe obìnrin ó ti ṣẹlẹ̀ tọ́pẹ́ obìnrin funfun ó bímọ ó jẹ́ dúdú àti funfun sọ̀rọ̀ mi torí
normally obìnrin òyìnbó tó fẹ́ òyìnbó tó bímọ funfun ló yẹ kó jẹ́ bẹ́ẹ̀ bó ni tó wá jẹ́ African tó ń gbà tó sí jẹ́ African ṣe ẹgbẹ́ èèyàn á ti mọ̀ yìí pé ní family wọn ti mọ̀ pé ó ti lọ bá dúdú ṣe pọ̀ wọ́n á sì mọ̀ pé tọ́lọ́ bá ṣòlówó fẹ́ tó táṣì tó bọ́lá ṣe máa ń táṣìírí nǹkan mí nìyẹn so ń gbà tí Odùduwà Ògún ló kọ́kọ́ bá obìnrin yẹn ṣe ẹ̀rí kan sọ pé wọ́n ní Ọ̀rànmíyàn wọ́n ní ó ní alára méjì so Ọlọ́run tí ò fẹ́ dójú tí Odùduwà náà ló jẹ́ kí ó ṣàmú kinní méjì káṣà Odùduwà ṣàṣetàgbà ó gbà múra sọ̀rọ̀ mi so ń gbà tí Odùduwà tọ́rànmíyàn náà máa dàgbà sódò náà ó tún mú wà bàbá ẹ̀ pé ká máa dalẹ̀ sọ̀rọ̀ mi yìí òun náà tún da àwọn ìyókù ẹ̀ nígbà tó Odùduwà ní ẹ jáde ẹ lè máa múlẹ̀ ọba ìlú òyìnbó ò ṣe bẹ́ẹ̀ òyìnbó British Empire tó ní empire bóyá kó máa ní àwọn ọmọ ohun tó bá ti bímọ kó ní kó lọ́ máa jẹ olórí Nàìjíríà olórí Ghana olórí kìíní kò ṣe bẹ́ẹ̀ ní tí British Empire ṣe létò nìyẹn but mistake tó Odùduwà ṣe ni kó ní káwọn ọmọ ohun máa jáde kó lọ́ máa múlẹ̀ ó dẹ̀ fún wọn ládé ẹ lọ́ máa dádé ó lórí ibi tí ọ̀rọ̀ náà ti ṣẹ́ tó ti ráráyè ṣekúṣe tó ṣe nìyẹn ló lọ ń kógun ó fi ń kójọ àwọn àbúrò àwọn ẹ̀gbọ́n ẹ̀ sọ̀rọ̀ mi ẹni pé wọ́n wá bọ̀ nígbà tí Ọ̀rànmíyàn ronú tó débì kan ronú ó padà wá sífẹ̀ bọ̀ táwọn tó fi sílẹ̀ lọ́hùn àwọn náà bẹ̀rẹ̀ sí hùwà tí bàbá wọn hù tí Ṣàngó bẹ̀rẹ̀ sí pa àwọn èèyàn ṣe so ọ̀rọ̀ wọn ti wọ́ wá láti bẹ̀rẹ̀ ó yẹ kó lọ ṣàtúnṣe ni mo sọ fún pé ó dìgbà tó bá lọ ṣàtúnṣe ẹnìkan tún sọ sórí kan dárí pé àṣìṣe ń bá wọn láti bẹ̀rẹ̀ ẹnìkan sì sọ pé mi ò ti gbàgbé mọ́ kíní ẹ láìpẹ́ yìí ó ní ó sọ̀tàn Ọ̀yọ́ ó ní nígbà tí ìyá wọn kú tí wọ́n bí Ṣàngó àti kíní fún àwọn à ń jà pé nígbà tó wá gbọ́ pé ó ti kú Ṣàngó lòun fẹ́ gba ọgbọ́n màmá òun wá ibi tó kú sí mo ti wà gbé ìlú yẹn àwọn ni pé ọmọ tí Ṣàngó kọ́kọ́ bí ọmọ tí wúmà yẹn kọ́kọ́ bí kíní ló bí fún sọ̀rọ̀ mi wọ́n ní àwọn so àwọn ìlú méjèèjì wá ń jà Ọ̀yọ́ ń jà àwọn kí ló wá ṣe kẹrí pọ̀ dájú ni àwọn Ọ̀yọ́ wọ́n láti gé ìyá yẹn sí méjì ọ̀rọ̀ pọ̀ tàbí kí ló pé wọ́n gé ìyá yẹn sí méjì wọ́n wá gbé látòrí débàdì wọ́n gbé lọ sí ní Ọ̀yọ́ wọ́n lọ gbé sún Aláàfin òun náà jẹ́ ẹ̀rí pàwọn èèyàn dájú ìyá tó bí yín ẹ̀ wá pín sí méjì ọ̀rọ̀ yẹn le o so wọ́n dájú tí ìwà burúkú yẹn ti wà ní inú ìran wọn ó yẹ kó lọ tọrọ ìdáríjì lọ́wọ́ Ọlọ́run ó dìgbà tó bá tọrọ ìdáríjì lọ́wọ́ àtọrọ lọ́wọ́ àwa Yorùbá yòókù pé níta ti ṣẹ̀yìn o ẹ dáríjì wà pàápàá lọ́wọ́ Ilé Ifẹ̀ tí gbogbo wa ti ṣàn wá wọ́n ní ẹni tó bá tàpá sórí orísun ẹ̀ ó ti ṣẹ̀ṣọ́ lọ́wọ́ ọba ẹlẹgbọ́nrin òbí tí máa ń sọ pé kẹlẹ́ máa gbọ́nrin òbí ẹni tó bá ti tàpá sí àṣẹ àwọn alálẹ̀ ó ti tàpá sí Ọlọ́run ọba ni so ohun tó ń jà wọ́n nìyẹn so ó dijọ́ tó bá lọ tún àtúnṣe yẹn ṣe tí wọ́n lọ tẹríba fún Ifẹ̀ Ọ̀rànmíyàn fúnra rẹ̀ ó sá padà lọ sífẹ̀ ni pé àwọn ti ṣe àwọn ìran ẹ̀ sì wà ń bẹ̀ but àwọn tó dúró sọ̀rọ̀ ẹ̀ náà lọ kọ́ntínú ìwà burúkú tí wọ́n ń hù lọ ó lè lẹ tẹrí mo wo fọ́nrán kan lẹ́nu ijọ́ mẹ́ta ẹni tó lóun ò lè tẹríba fún orísun òun Ọọ̀ni tó jẹ́ gbogbo yẹn mọ̀ lórí orí aládé bọ̀ tó lọ sí Ìlọrin ó fẹ́ lè forí gbálẹ̀ ó fẹ́ lè gbẹnu gbálẹ̀ sójú òtí sẹ́niyẹn ní ọpọlọ àwọn tó dẹ̀ ń bá rìn wọn lè sòótọ́ ọ̀rọ̀ fún so ibi tí ọ̀rọ̀ wọn máa dé kò ní ṣe sọ lọ́jọ́ iwájú tẹ́pọ̀ ọmọ Yorùbá tó ń bọ̀ lẹ́yìn tiwa wọn tẹ̀ ní ádébì kan ẹ lọ kọ́lẹ̀ tí ẹnìkan máa rí àwọn kò sí ilẹ̀ Yorùbá tó máa ti rí Aláàfin tó máa ti recognize ẹ̀ mọ́ bí ní tó ń bá lọ yìí tí ò bá yí padà ẹ̀rọ kan tí mo sọ sílẹ̀ o adéṣèjì kan tẹ́ pé táwọn èèyàn bá rí Aláàfin gan ẹ wò kò gbọ́dọ̀ gba àwọn ibì kan kọjá so ohun tèmi fẹ́ báyìí ni pé kí a gbọ́dọ̀ fa ọ̀rọ̀ yìí débi tá a gbọ́dọ̀ fà dé sọ̀rọ̀ mi kó tó di pé a máa fà dé bí ẹ̀kọ́ fà dé mo ṣe support pé àwọn tó sọ pé wọ́n fẹ́ fi Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Oòduà jẹ kó máa bá tiwọn lọ àwọn tí mo sọ fún yín ní àwọn interview tá a ṣe mo ní tó yẹ kó jẹ wọ́n lójú ni kó máa sunkún ayé àwọn bàjẹ́ British Empire ó release yín ni kì í ṣe pé ẹ gbàgbára lọ́wọ́ ẹ̀ àwọn Fúlàní fọ́ yín ká ní ẹ nílẹ̀ mọ́ ilẹ̀ onílẹ̀ lẹ lọ ń lò tẹ̀ nílẹ̀ yín ṣé yẹn ò tó rò ṣé yẹn ò tó wọn rò wọ́n ronú pa àwọn ò mà ní nǹkan kan mọ́ Fúlàní fọ́ wọn pátápátá wọn láti lọ tọrọ lẹ̀ lọ́wọ́ àwọn Àgọ́dọ̀yọ́ wọ́n ń pè lágọ̀dọ̀yọ́
mo wá rí i pé ẹ rí i pé wọn ò lè dádé, wọn ní dádé wọn ò lè dádé ẹni pọ́ àwọn aládé yòókù wọn á gbádé, àwọn tó ṣẹ̀ fún ládé gan tó bá lọ sí kan á gbádé lọ, pọ̀ tóun náà mọ̀ pé adé táwọn gbà tipátipá lọ́ fi gbà ó lè lọ́ fi gbà, tó ń tó jẹ́ kó máa sábà dé fìlà nìyẹn. ó dà, ẹ ṣeun. torí ẹgúnlẹ̀ torí mo ní àwọn ìbéèrè kan tó ṣe pọ̀ nbí. mo lójú ìgbà tí wọ́n bá lọ ronú pu àdàpà ṣẹ́ni tá a bá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ Ọ̀yọ́ yẹ káwọn ará Ọ̀yọ́ kó máa mọ̀ pé kì í ṣàwọn là ń bá wí o, àwọn tó wà nídìílé ọba sọ̀rọ̀ mi ẹni tó bá láṣẹ ló ń darí ló ń ṣèlú, ó dàbí àwọn olóṣèlú nísìn ẹnìkan ò lè máa blame ọdún Nàìjíríà kó ló dàlú. Àwọn olórí àwọn tó wá láti ìdílé olórí àwọn tó wá láti ìdílé ọba là ń bá wí, tábà ń lọ wọ́n ń dọ̀yọ̀rú àwọn ní káwọn Ọ̀yọ́ kó tọ́lé àwọn ò fẹ́ wọn mọ́, tọ́ba dé débì kan tọ́ba ti àwọn ará Ọ̀yọ́ débì wọn láwọn ò fọba wọn mọ́, àwọn náà bẹ́ẹ̀ a ṣe gbàgbára lọ́wọ́ ọba ó yẹ káwọn Ọ̀yọ́ ṣe kọ́ gbàgbára lọ́wọ́ ọba wọn kọ́ láwọn ò fẹ́ ìdílé tó ń jọba yẹn mọ́, àwọn fẹ́ fi àwọn èèyàn míì bá a ṣe ń yan olóṣèlú káwọn náà gbé ìdílé tó dáa kọ́ láwọn ní kó máa jọba ńbẹ̀, kọ́ gbá àwọn olórí burúkú tó ti wà ńbẹ̀ kúrò, tọkọ̀ ń ba yé àwọn tó ń sọ àwọn èèyàn wọn lẹ́nu tó ń fi orí burúkú ṣayọ̀. nírú àsìkò tá a wà yìí, ṣé ìjà ìwọ jù mí èmi ò jù ọ́ ló kàn nígbà tí Donald Trump àti àwọn ọmọ ogun Amẹ́ríkà tí wọ́n ti dé báyìí? náà kì í ṣòun ló kàn, ṣùgbọ́n nǹkan tó ṣe dàbẹ̀ ni pé táwọn èèyàn fi rò pé òun ló ní mo sọ fún yẹn pé ọ̀rọ̀ tí àwọn ará Ọ̀yọ́ dálẹ̀ ló fi dàbẹ̀ ni pé n tó ṣẹlẹ̀ nǹkan tó kàn gan ni tó kàn fún wa gan ni pé ká parapọ̀ sọ̀rọ̀ mi n tó kàn gidi ni pé ká parapọ̀ láti lè Haúsá ni Yorùbá ni Ìgbò ni kó sọ òótọ́ ọ̀rọ̀ fún àwọn ọmọ ogun Amẹ́ríkà tó wá ní ẹni tó bá ní information tó ṣe pàtàkì sọ̀rọ̀ mi kó fún àwọn ọlọ́pàá wa àwọn àmì wa kó lè fàṣẹ wá àwọn tó wá ràn wá lọ́wọ́ sọ̀rọ̀ mi láti ká lè lé àwọn ará àwọn dàlúrú yẹn kó lè lé wọn dànù. Ohun tó kàn gidi ni ó yẹ ká máa fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn olóṣèlú wa àwọn agbófinró wa ká fún wọn ní information bí ta bá mọ̀ pé wọ́n sá pamọ́ sí, ká fún wọn ní information káwọn lè pàṣẹ sáwọn Amẹ́ríkà yẹn sọ̀rọ̀ mi tó wá láti wá bá wa dáàbò báà náà ti lọ ṣe fáwọn aráàlú nígbà tí wọ́n wà ní ìṣòro, kò sẹ́ni tí ò lè níṣòro, ohun tó kàn nìyẹn. Ṣùgbọ́n nítorí pé n tó dàbẹ́ ni pé àwọn ìbéèrè tẹ béèrè lè pé ṣé mo ti gbàgbé ìbéèrè tẹ béèrè yẹn ná. Ìbéèrè tí mo béèrè ni pé nírú àsìkò yìí báyìí Donald Trump àti àwọn ọmọ ogun Amẹ́ríkà ti wọlé dé báyìí wípé ṣé ìjà ìwọ́jú mi ò jù ọ́ ló yẹ ká máa jà nígbà tí ogun àtẹ̀yìn ìjà báyìí tó ti fẹ́ ja ilẹ̀ Yorùbá tó ti fẹ́ ja gbogbo wa lórílẹ̀‐èdè. mo sọ fún pé kì í ṣe nǹkan tó kàn nìyẹn, ṣùgbọ́n àwọn ará Ọ̀yọ́ náà là ń sọ àwọn ló ń dá gbogbo eléyìí sílẹ̀, kí ló dẹ̀ fà á tó fi dàbẹ́ ń gbódúbẹ̀. mo sọ fún pé Ọọ̀ni ó fìyàn jẹ oyè sọ̀rọ̀ mi, Aláàfin náà wá ní òun náà àtúnṣe àwọn kan ló ń kọ sí o, nígbà tí bàbá èèyàn fìyàn ṣe nǹkan ẹnì wa ó dàbí ìgbà tí head of state bá bí ọ̀rọ̀ yẹn ṣe ó dàbí ìgbà tí head of state bá sọ pé òun ṣe nǹkan kan kí ọba ìlú kan wá sọ pé òun náà ṣe bẹ́ẹ̀, ẹni pé kọjá àyè ni, nítorí orísun wa ní Ifẹ̀, òun ló ní ilẹ̀, òun ló ní ẹ lọ síbì tí ò bá fún yín láṣẹ tó Odùduwà before Odùduwà níbo lẹ ti rí ẹnìkan tó jáde tó lòun lọ nílẹ̀, níbo lẹ ti rí ẹnìkan tó lòun lọ dọ̀bà ń bì kan, so òun ló nílẹ̀ tó dẹ̀ ní ẹ máa lọ ẹlọmílẹ̀ ẹ lọ máa darí ibẹ̀, so federal government ló ní authority, tí federal government bá sọ pé ní Ọ̀yọ́ ṣe ti ẹ gbọ́dọ̀ fọkànlẹ̀ yí ẹ lè fọkàn, ṣé nǹkan tí mo sọ yẹn so àrífín ẹni téèyàn ò tó lòun fẹ́ bá jà, so ìwà Ọ̀yọ́ Aláàfin ó ṣẹ̀débì kan ẹ̀yin náà wà tí àmì Ọọ̀ni yìí ṣẹ̀débẹ̀ rí ìgbésẹ̀ tó ń gbé nígbà tó di pé bàbá ti bí àwọn méjèèjì ń jà tí bàbá ti bí dẹ̀ gbẹ́sẹ̀, ẹ rí nǹkan tí Ọọ̀ni ṣe gẹ́gẹ́ bí ẹni tó lọ́pọlọ tọmọ tó lòdùnú jinlẹ̀ tó wọ́n pa àlàáfíà ní ilẹ̀ Yorùbá ń wá sọ̀rọ̀ mi, ó fi àpèrè yẹn sílẹ̀ ó gba Ọ̀yọ́ lọ ó lọ bá Aláàfin toró mọ̀ pé lójú orí ó ju òun lọ ó lò bí òun lọ́mọ, ó dẹ̀ lọ ṣe bí àgbà
bí àgbà ṣe ń ṣe ó fa bàbá yẹn mọ́ra bàbá yẹn náà dẹ̀ gbàgbé gbogbo tẹ̀yìn ṣùgbọ́n gbà tẹ́lẹ̀ ìdébẹ̀ tó tún wà ní tó dùn mí jù fún eléyìí ni kó lóun wá láti ìlú òyìnbó ó yẹ kó lọ ronú o kò mọnú rò ó téèyàn bá tó nǹkan ṣe kì í kọ́ ẹni tó dẹ̀ wá dùn mí jù ni kó dójú ti ẹni tó fà síbẹ̀ tán ní àti gọ́vnà o àti bàbá tó dáfá o wọ́n máa ń fi sí Ilé Ifẹ̀ tó tún jẹ́ sẹ́nétọ̀ tí gbogbo èèyàn ti mọ̀ léèyàn dáadáa èèyàn wọ́n ní Yorùbá máa ń sọ ọ̀rọ̀ kan wọ́n ní tàbá tí torí epo jẹṣu àti torí iṣu jẹpo ó wà nílùú òyìnbó bí tó yẹ káwọn èèyàn ti lọ àwọn Ṣóyínká ìgbógun àwọn tó kà tó di professor lady wọ́n wá síbẹ̀ ní Awólọ́wọ̀ wá sílùú òyìnbó ẹ rí nǹkan tó wá ṣe fórílẹ̀-èdè Nàìjíríà àwọn professor Ṣóyínká gbogbo ìwọ wá sílùú òyìnbó ṣe ló wá lọ ń dàlú ẹrú ṣe lọ ń dàlú ẹrú jẹ́ kó máa lù ẹ́ bí ẹni ń lo ẹrú kó má lè ní ọpọlọ kọ̀ọ̀kan ìní tí ilé òyìnbó pè ní initiative wọ́n bá tẹ ẹ̀kọ́ ẹ̀kọ́ ló kọ̀ pààyàn ẹ wo Olúwo wọ́n gbólúwo débẹ̀ ni ìmọ̀gbà tó lúwẹ̀ débẹ̀ àtàwọn tó gbé débẹ̀ àti wọn gbé débẹ̀ ó ń fọ́ wọn létí kọ́ ni ó sọ lẹ́nu ijọ́ mẹ́ta ó ní gọ́vnà kan ò tó láti yọ òun àbẹ́ ẹ̀ gbọ́ ó ní ìwà ba gọ́vnà kan ò tó láti yọ òun kò tí kọ iṣẹ́ mọ̀ kó ní initiative tiẹ̀ ní ẹ̀kọ́ mo ti débẹ̀ wọn yóò bá sọ pé tí kìíní ò bá tí tẹ̀yàn lọ kì í pè gbogbo wa tó pa bàbẹ́. báwo ẹni ò bá ti fi béèrè ikú tó pa bàbẹ́. eléyìí débẹ̀ wá láti ìlú òyìnbó pẹ̀lú gbogbo nǹkan tó rí nílùú òyìnbó àṣẹ ló tún di ọ̀dẹ́ńsì ṣe ló di ọ̀dẹ́ńsì sípò yẹn wọ́n bá tẹ̀ fi ẹ́ síbẹ̀ tán ní kò yẹ wọ́n sọ pé ó ti débẹ̀ báyìí alátúnṣe ló máa àtúnṣe rẹ̀ mo rí i pé òpònú ni bọ̀bọ́ yẹn mo sọ́ọ̀rì láti sọ òpònú ni ó kàn ń bá àpèrè yẹn jẹ́ ni. àwọn ọ̀rọ̀ yìí lákàtì. ó kàn ń dojú ti rẹ̀ ó ń dojú ti wọn àwọn tó gbé síbẹ̀ ń dojú ti wọn ó ń ba rẹ́kọ̀dù wọn jẹ́ gbogbo mo wo fọ́nrán kan lẹ́nu ijọ́ mẹ́ta mi lánàá ẹnìkan sọ lára àwọn social media yẹn ó ní àwọn kórìí bàbá yẹn pé ṣé bàbá yìí ṣé Ifá ló mọ̀ ẹni pọ́n ti bẹ̀rẹ̀ sí kórìí authenticity bàbá Abímbọ́lá ẹni tí gbogbo èèyàn má lágbàáyé tó dẹ̀ mọ̀ nípa Ifá àwọn kan ti ń bè kórìí bàbá yẹn pé ṣé òótọ́ ni pé Ifá lóyún bá abẹ́ gba owó ó ti ń dẹ́ntì méjì bàbá yẹn so tó bá pẹ́ ni tó nífẹ̀ẹ́ ni tó mọ̀ọ́re tó tí ẹ̀rí pa gbogbo àwọn tó ń bá rìn ní àwọn aláìmoore ló ń bá rìn bí Olúwo yẹn wàá ro ti bàbá yẹn tó gbé ẹ débẹ̀ wàá ro ti Ṣèyí Mákindé tó gbé ẹ débẹ̀ wàá dẹ̀ lè hùwà ọmọlúwàbí sẹ́rí nǹkan tí mo kọ̀ ní ni pé mo sọ pé ó dáa kí ọmọ bá wọn tó wà ní ipò ńlá ṣiṣẹ́ tẹ̀rí tó bá ṣe post ambassador wà sọ́dọ̀ wà báyìí a máa ṣe bí ọ̀dẹ̀ a máa ṣe bí dìdìrìn ẹ fún lóṣù mẹ́fà tó bá ti mojú ilẹ̀ tán kò mọ̀ nǹkan kan ẹ̀yin lẹ máa sọ pé bíbá ẹni kó gbà ebi ló lè gbà wọ ọ́fíìsì bíbá ẹni lè gbà wọ ibi lọ́nà kínní kan tó bá ti tó oṣù mẹ́fà báyìí á yíjú padà ńgbà bá ti mọ̀nà tán ẹ wá máa rí bó ṣe wọn máa mi ìdá yẹn tó wọn máa kọ́ bìlèbìlè lójú yín báyìí ó lè bẹ yín lórí lójijì so ipò máa ń gùnyàn ni ìwọ tó kéré nígbà tó wà ní Canada ta ló mọ̀ ẹ́ níbi tó ń gbé gan ní fúláàtì tó ń gbé ní block of flats tó ń gbé gbọ́dọ̀ jẹ́ aládùúgbò wọn kò sẹ́ni tó mọ̀ ipò yẹn wá jẹ́ pé gbogbo yẹn wá mọ̀ ẹ́ ṣe ló wá fipò yẹn wá ń wọlé wá ń gùn ẹ̀ bí ẹni gẹ̀ẹ́sì o wàá rántí àwọn tó gbé ẹ débẹ̀ pé kó má bà tiwọn jẹ́ kó má bà torúkọ wọn jẹ́ nítorí ń pè lọ ọmọ olúwàbí nìyẹn wàá rí tó bá tẹ pọ́tẹ̀ máa tẹ̀ mọ́lẹ̀ báyìí wàá gbà nítorí pé àwọn tó gbé ẹ débẹ̀ kó má borúkọ wọn jẹ́ gbogbo ẹ ti bẹ̀rẹ̀ sí wò pé bàbá Abímbọ́lá ṣe gbowó ní àbí kílẹ̀ sí Ṣèyí Mákindé ṣe gbowó ní. ó dà níbi tọ́rọ̀ dé ẹ jẹ́ ká sáré wọnú ọ̀rọ̀ ètò ààbò náà díẹ̀ sí èso réwo ni àkọlù tí Donald Trump tí wọ́n wá ń ṣe sí àwọn ẹ̀sìn òkọkú agbésùmọ̀mí ISIS àtàwọn agbésùmọ̀mí tọ́kóra wọn jọpọ̀ ní Nàìjíríà èso réwo ló máa so kí sì tún ní láburú tó ní tó rán sọ pé tibitire ladarí ayé ṣó láburú àbò ní ibi tiẹ̀ náà. èso rere lèmi rí tó pọ̀ jù bẹ́ẹ̀ o tá a bá ti lè cooperate pẹ̀lú àwọn tó wá yẹn torí information sọ̀rọ̀ mi information ló máa ń help ló máa ń jẹ́ kéèyàn tètè mú wọn àwọn olè gan tó bá fẹ́ lọ jalè wọ́n á ti kọ́kọ́ lọ béèrè wọ́n á ti kọ́kọ́ lọ wá information sọ̀rọ̀ mi pé níbi ilé tí mò ń lọ níbo ni nǹkan wà níbo nìkan wà nígbà wo ló gbówó wọlé tá a bá fẹ́ lọ àwọn tó fẹ́ lọ já báǹkì wọ́n á lọ béèrè pé nígbà wo ló fẹ́ wọ báǹkì nígbà wo ni kíní kan níbo lọ̀gá wà níbo ni kíní kan wà ṣọ́ọ̀ṣì yẹ yín so information tá a bá fún wọn tó bá jẹ́ information ṣe ti pàtàkì wọ́n á tètè bá wa
lé àwọn adàlúrú yẹn kúrò ńbẹ̀. Tó bá dẹ̀ lé wọn, àlàáfíà fẹ́ wọ̀lú. À ń lè rìn bá ṣe ń rìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́ pẹ́ lè lọ láti Kánò lọ sí Kaduna, àmì láti Ìbàdàn lọ sí Kaduna láì séwu. Ẹ lè lọ sóko láì séwu. Sọ̀rọ̀ mi, ẹ lè lọ sọ́jà láì séwu. Sọ̀rọ̀ mi, àgbọ́yé. kò sí pé wọ́n ń jí ọba gbé mọ́, kò sí pé wọ́n ń gbéyàn, wọ́n ń gba kinní mọ́. So àwọn tó fi gbogbo àwọn tó ń jẹ ń bẹ̀ ẹnu wọn á pamọ́. So a lè máa rìn lálàáfíà ní káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Sọ̀rọ̀ mi, àwọn olóṣèlú wa náà nísinmi, wọn ní máa ṣe overwork. Sọ̀rọ̀ mi, wọn ò ní sọ, wọn ò ní bàbá wọn ò ní sọ, wọn àmì bàbá wọn ò ní sunkún lórí wọn kankan bẹ́ẹ̀. So àǹfààní tó wà bẹ́ẹ̀ nìyẹn. Ṣùgbọ́n àǹfààní nǹkan kejì tó wà bẹ́ẹ̀ ni pé tá a bá fọwọ́sowọ́pọ̀, ó lè nǹkan tó yẹ kó lo oṣù méjì ó lè di ọdún kan. Torí nǹkan tẹ́mi ń bẹ̀rù báyìí ni pé àwọn Haúsá yẹn, àwọn Fúlàní yẹn, kọ́ máa lọ ẹni pé lẹ́nu ọjọ́ mẹ́ta mò ń ṣàkíyèsí pé àwọn ẹ̀mọ́ tó ń wá lémọ́lémọ́, àwọn Aláàfin náà, àwọn Oníwò wọ́n sáré lọ síbẹ̀ yẹn. So kọ́ máa lọ lò ó, ewu tó wà níbẹ̀ nìyẹn. Kí àwọn Aláàfin máa lọ gbowó lọ́wọ́ àwọn ẹ̀mọ́, wọ́n fẹ́ máa sọ pé ẹlẹ́sìn, wọ́n máa sọ di ẹ̀sìn ẹlẹ́yàmẹ̀yà. Fẹ́ràn mi, wọ́n fẹ́ máa pa àwọn Mùsùlùmí ní nọ́ọ̀tì ni, ẹ̀yin Mùsùlùmí Yorùbá ẹ wá gbèjà wa. Fẹ́ràn mi, kọ́ máa gbàgbọ́ gbèdé nítorí àwọn Aláàfin bá ṣe ń pa kùrùkùrù mọ́ wọn lọ́nà nọ́ọ̀tì yẹn. Ẹni tó parí ẹ tó yẹ pé ipasẹ̀ ló fi ṣubú, gbogbo empire fi dàrú. Sẹ́ni yẹ kó tún máa gbọ́n, kó tún máa sátẹ̀lẹ̀ lẹ́yìn tó yẹ kó rí ẹni yẹn pé. Ẹ dá mi lóhùn, ẹni tó gbé ẹ ṣubú pátápátá tó wà nílẹ̀ kankan mọ́, bí empire ṣe tó ó ń re bọ́. Ẹni yẹn ló tún sáré tẹ̀lé lẹ́yìn tó sáré tàwọn ọmọ ìyá ẹ mọ́. Kọ́tẹ̀ ẹ pọ́ sáré tàwọn ọmọ ìyá mo rò pé àwọn ọba, àwọn Ọọ̀ni wọ́n á ti ṣe kínní nílùú, wọ́n á sọ pé bá wa wálẹ̀ kan fún wọn. Ebi wọn fúngbà táwọn Mọdákẹ́kẹ́ wá látọ̀yọ́, ebi wọn pèsè ilẹ̀ fún wọn. Wọ́n á ti pèsè ilẹ̀ míì fún wọn tó bá cooperate. Ìtọ́ fi ń ṣorí kùnkùn tó ń ṣe màdàdàdà yẹn. Kéèyàn má lè ronú pé òun tó ti ní empire tó wá di pé òun ò ní ilẹ̀ onílẹ̀ láńlé. Níjọ́ kan ẹ máa wò lọ́jọ́ iwájú àwọn Sunday Igboho bá lè dìde dáadáa ní gbogbo ibi tó ti wá ní Igboho yẹn, wọ́n á gbadé wọn padà. Wọ́n á gbadé wọn lọ́wọ́ wọn tí wọ́n ní adé kankan mọ́, adé tó lọ jí gbé yẹn wọ́n á gbà padà. So ǹtẹ́ ń bẹ̀ mí lẹ́rù ni pé káwọn Muslim, torí àwọn mo sọ fún yín pé àwọn Muslim north yẹn àwọn ló wá ń da àárín wa rú. Mo sọ fún àwọn Fúlàní yẹn, mo sọ àwọn pólò àwọn ló da àárín Awólọ́wọ̀ àti Akíntọ́lá rú. So kọ́ máa lọ lò wọ́n torí ẹ bá gbọ́ nǹkan tí Governor General Nàìjíríà Lord Lugard sọ nípa àwa mẹ́tẹ̀ẹ̀ta, nípa àwa Yorùbá, nípa Haúsá, nípa Ìgbò. N tó sọ nípa àwa mẹ́tẹ̀ẹ̀ta ó sì wà bẹ́ẹ̀. Ó ní Yorùbá, àbẹ́ ẹ̀gbọ́n nǹkan tó sọ nípa Yorùbá tí Lord Lugard sọ ni, ó ní afẹ́ràn afẹ́fẹ́ yẹ̀yẹ̀, tọ́rọ̀ bá ti dọ̀rọ̀ owó a lè tara wa. Tọ́rọ̀ mi. So Aláàfin tó débẹ̀ tí ò ní nǹkan kan ìtọ́ ń wá bó ṣe máa ṣe, tó bá gbé bílíọ̀n fáwọn owó tó gbà wá láti Mẹ́kà, tó bá gbé fún bílíọ̀n àgbà. Ṣùgbọ́n àwọn tó kàwé tó lọ́pọlọ, ewo máa nǹkan wà nìbàdàn, Kọ́lá Àlàbí àbí kí ni máa yẹn, ó ti ṣe Kọ́lá Àlàbí. Ó sọ̀rọ̀, ó lọ sí Mẹ́kà, wọ́n ní bí gọ́vnà kọ́kọ́ sponsor lọ Mẹ́kà. Nígbà táwọn dé Mẹ́kà, wọ́n rí i pé wọ́n wá mọ ìtumọ̀ aláàjì pé àwọn àlejò tó bá wá sí Mẹ́kà lọ, àwọn tó wá ṣe ájì ní Mẹ́kà ló ń pè lálejò. Nígbà tí wọ́n dé, wọn ò gbà kọ́kọ́ àwọn lálàájì. Sọ̀rọ̀ mi, torí wọ́n ti mọ túmọ̀ ẹ̀, ẹni tó kàwé nìyẹn, tó ka gbọ́n orí mọ́. Tó Yorùbá sọ pé ọ̀tọ̀ ni ọgbọ́n, ọ̀tọ̀ ni ìwé. Ẹni yóò gbà kọ́kọ́ òun lálàájì, ó ti lọ Mẹ́kà bí ẹ̀mẹ́ta ìmọ̀ wọn ò gbà, torí báwo rò pé báwo ni máa jẹ́ àlejò nílùú mi, ẹ máa pè mí lálejò nílùú mi. Ẹni tó lu ọgbọ́n orí nìyẹn. Ṣó ti yé yín? So irú èèyàn bẹ́ẹ̀ yẹn wọn lè gbowó fún kó gbà ó tàlú ẹ̀. Mo sọ fún pé nígbà tí wọ́n sọ àṣírí yẹn fún mi nínú, mo sọ pé tẹ́ bá máa pa mí o, mi ò ní sẹ́ Yorùbá ẹgbẹ́ mi, orí ẹ ti tú àṣírí ara yín. Mo ṣe wíṣ pé àwọn ọmọ Akíntọ́lá ni kó gbọ́ ọ̀rọ̀ tó sọ fún mi yẹn, kọ́ lè máa rò pé bàbá wa ó dẹ̀ lọ bá wọn ara bí irin. Ṣé nǹkan tí mo sọ yẹn yín báyìí, ohun tó ń bẹ̀ mí lẹ́rù nìyẹn. Oníwò nísì kò sí nǹkan tí ò lè ṣe. Gbogbo ilẹ̀ gbogbo ọba bẹ́ẹ̀ ó lè gbé fún wọn torí owó. Àwọn ọmọ tó wà ní kìíní yẹn torí owó tó máa fún wọn, torí ó sọ pé ọ̀bọ tó wà l'Amẹ́ríkà yẹn,
á ní òun lówó kinní kankan ṣe á ní àwọn tó ń ṣe social media torí owó lọ́ fi ń jẹ tírú yẹn bá sọ bá wá gbé pé kó lọ sọ fún Aláàfin pé kó ṣe báyìí tá bá gbé bílíọ̀nù fún àgbà torí nígbà tí ò bá ti rówó máa padà wá sórí social media á máa sá wá dẹ̀ lóun lówó tó ọpọlọ ìtọ́pọ̀lọpọ̀ máa jẹ kò jẹ́ kó gbọ́n Yorùbá ní ìtọ́yẹ̀ máa jẹ ìtọ́pọ̀lọpọ̀ máa jẹ kò jẹ́ kó gbọ́n tó ń bèmí lẹ́rù kí wọ́n má lọ àwọn oníjẹkújẹ wọ̀ bíà kọ́ má ti torí nǹkan tó máa jẹ kọ́ lọ bó lọ́wọ́ Fúlàní kọ́ bẹ̀rẹ̀ sí dalẹ̀ Yorùbá rú tó ìbẹ̀rù tó wà ń bẹ nìyí ṣùgbọ́n tá bá ti lè sowọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn Amẹ́ríkà today wọ́n á wá ìfògùn ọ̀f lálàáfíà ìtura bá gbogbo wa. ẹ ṣeun ìbéèrè tí mo wá fẹ́ béèrè láti fi gbẹ̀yìn ẹ̀ ni pé kí ni àmọ̀ràn yín kí ni àmọ̀ràn yín torí ẹ ti sọ ọ̀rọ̀ yẹn dẹ̀ ti ní ọ̀nà àbáyọ nínú tó kí ni àmọ̀ràn yín. àmọ̀ràn mi tẹ́mi fẹ́ sọ náà ni pé fún Aláàfin yẹn àmọ̀ràn tẹ́mi fẹ́ fún wọn náà ni irú Aláàfin yẹn ni pé kọ́ lọ máa àtàwọn kọ́ lọ gbọ́ ká gbogbo Ògúndé kọ́ lọ máa gbọ́ àwọn olórin tó lọ́gbọ́n àwọn òbé àwọn Ògúndé ó ní Yorùbá ronú kọ́ lọ ronú jinlẹ̀ pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kò yẹ kó ṣẹlẹ̀ táwọn bá gbé gbèsè tó bá ní àwọn Yorùbá sọ pé àfàgbàfàgbà ni ò jẹ́ káyé ogún. àfàgbàfẹ́ nìkan ni ò jáyé ogún. àfàgbàfẹ́ nìkan ni ò jẹ́ káyé ogún. then ìkejì ni pé àwọn kéèyàn máa bá ẹni tó bá lọ́pọlọ kéèyàn máa tẹ̀lé ẹni tó bá lọ́pọlọ rìn ẹni tó lè ronú jinlẹ̀ rìn kẹyẹ gbọ́ ìgbọ́kígbọ́. For instance olóyè kan ní Ìbàdàn ó sọ̀rọ̀ lẹ́nu jẹ́ bíyá lánàá àbí jẹjẹ ní gbogbo ó ń sọ ó ní pé ó ní nobody tó lè ó ní kò sẹ́ni kankan tó lè claim Ọ̀yọ́ empire lọ́wọ́ Ọ̀yọ́ lọ́wọ́ Aláàfin sọ̀rọ̀ ṣáà ń gbọ́ mi báyìí ẹ máa wo argument ẹ o torí iṣẹ́ tiwa ni pé káwo ọ̀pọ̀ bọ́tẹ́ fi ro nǹkan ó ní kò sẹ́ni tó lè claim ẹ̀ ó nítorí pé nígbà tí Àtìbà gbogbo nǹkan tí Ṣàngó ṣe authority Ṣàngó Àjàgbó Aláàfin Abẹ́ọ̀dún Àtìbà ó ní kò sẹ́ni tó query ẹ̀ ó ní kò sẹ́ni tó lè query pé ẹ lè máa sọ pé ó dọ̀yẹ́ empire àbí empire àti fọ́ ó ní ṣùgbọ́n kò sẹ́ni tó lè deny Aláàfin authority pé òun ló ní ẹ̀rẹ́ empire. mo wá ẹni tó bá lè ronú jinlẹ̀ ǹjẹ́ ẹni tó jẹ́ businessman ẹ wo ẹgbọ́n nípa kílẹ̀ ń pè é àwọn olówó tó wà Nàìjíríà wo Abíọ́lá aṣáà bí Abíọ́lá ṣe lówó tó ó ní empire tó ṣe gbogbo ẹ̀kọ́ ló ti run ní ìsìn káwọn ọmọ ẹ̀ á máa sọ pé àwọn fẹ́ máa claim business tó ti run yìí ṣé ó ṣe é gbọ́ létí fún ẹni tó lè jókòó tó lè ronú tó tún nǹkan palẹ̀ mo sọ pé ẹ máa kéèyàn ṣé irú ìyẹn lé ẹ̀ka Aláàfin máa gbọ́rọ̀ àbáwọn tó wà ní Amẹ́ríkà tó máa sọ̀sọkúsọ ẹ bá lọ wo all over the world ẹ máa gbọ́ pé Muhammed Ali lówó rí Michael Jackson ní kinní kan Tyson tó ń jà yẹn ṣé má ṣe bóyá ló kó obìnrin jù gbogbo ẹ̀ fọ́ọ̀lù kó wá máa sọ pé kó wá máa claim nǹkan tó ti ní tẹ́lẹ̀ yẹn ó ti fọ́ọ̀lù sọ̀rọ̀ mi ẹni tó lè ronú jìnlẹ̀ tó ń dààmú àwọn ẹ̀ mò ń sọ ni pé àwọn baba ńlá wa mo sọ pé àwọn philosophy mo wish ká ní àwọn ọ̀jọ̀gbọ́n tó máa lè máa translate ẹ̀ fún wa ní Yorùbá ká fi kún ẹ̀kọ́ wa ní iléèwé irú ẹni Aláàfin bá ń lísìn sí irú ẹni tó sọ̀rọ̀ ní Ìbàdàn yẹn tó dẹ̀ ń ṣojoojoojú ó fẹ́ lè máa forí fọ́lẹ̀ bó ṣe ń sọ̀rọ̀ lórí tẹlifíṣàn wípé ọ̀rẹ́ òun ni tó ń bá lọ sífẹ̀ òní máa fóun láàyè láti sùn ní mọ́ọ̀lù tó àmì ní palace nìkan ọ̀rẹ́ ní Kakanfò òun ló fi ó fẹ́ràn Ọọ̀ni nìkan kankan bẹ́ẹ̀ sọ̀rọ̀ mi kò sẹ́ tó lè deny kíní kan wọ́n ń ronú bẹ́ẹ̀ yẹn ẹ sòótọ́ ọ̀rọ̀ fún yàn pé empire ti fall ló ti fall mo ní business mo lówó ẹ máa ọ̀pọ̀lọpọ̀ footballer ló mèkè tẹ́lẹ̀ bọ̀ wọ́n ti dilẹ̀ ní ìsìn kó ṣá tí ìbá ṣe àwọn kan tó rèsò kó ṣá tí wọ́n ti gbá lójú kó wá máa fẹ́ máa claim owó tó ní wá lọ bá nǹkó fẹ́ lọ claim owó tó ti ní bẹ̀tẹ̀lẹ́ ńgbà tó ti run down ní tí mo sọ yẹ yín kéèyàn máa ronú jù máa sọ̀rọ̀ kó má máa sọ̀rọ̀ tó mọ́ n tẹ́ gbìyànjú àti sọ báyìí ni pé kéèyàn máa yọ̀ lórí past glory àbí. no kéèyàn yóò yọ̀ lórí kéèyàn má máa tẹ̀lé àwọn tó máa sọ kó máa yọ̀ lórí past glory. àwọn náà ni mo sọ nǹkan tí mo sọ náà lẹ́sọ yẹn. ìpè ṣe kéèyàn má máa ẹni tó ti lówó àbẹ́ ẹ̀ ń gbọ́ àdúrà tí Yorùbá sọ pé Ọlọ́run má jẹ́ ká ní ká dáadáa láì ní mọ́ ẹni tó lówó tí ò ní mọ́ bóyá obìnrin ló sọ di ilẹ̀ ní o
àbúyá àwọn ọ̀rẹ́ ẹ̀ ló sọ dilẹ̀ ni o nígbà tó ti sọ dilẹ̀ wo Haruna Ìṣọ̀lá ọmọ ẹ̀ ló lọ fi gbogbo kìíní ilé tó ní gbogbo mọ́tò tó ní ló lọ fi ta tẹ́tẹ́ ṣé bàbá yẹn lè wá máa pè ẹbí ìyẹn ló pa bàbá yẹn náà kó wá máa sọ pé òun sì ní nǹkan gbà tó ti fi ta tẹ́tẹ́ so kéèyàn máa ronú sẹ́rìn tó ń dààmú àwọn èèyàn Nàìjíríà yìí ni pé wọn ò lè ronú jinlẹ̀ mọ́ ẹlòmíì owó tó ní ò jẹ́ kó lè ronú mọ́ ipò tẹ́lòmíì ní ò jẹ́ kó lè ronú mọ́ kálàáfin súnmọ́ àwọn tó lè ronú kó gbọ́rọ̀ wọn tó ń ṣàrọ̀ mí yẹn báyìí ẹ súnmọ́ àwọn tó ń ṣàwọn èèyàn pé wọn ò súnmọ́ ẹni tó lè fún ní mọ̀ràn àwọn àgbà àtijọ́ yẹn sọ̀rọ̀ mí wọ́n bá rí ọmọdé bá tó bá rí bó ṣe ń sọ̀rọ̀ bó ṣe ń ronú wọ́n á súnmọ́ wọ́n á fà mọ́ra wọ́n á máa benefit inú ọgbọ́n ẹ̀ òun lè rá àwọn òyìnbó táwọn òyìnbó ń lò nìyẹn tó ṣe yẹn wọ́n á rí ọmọdé kan ní talent kìíní kan bọ́ọ̀lù wọ́n á fà mọ́ra wọ́n á máa fi méèkì mílíọ̀nù wọ́n á dẹ̀ ọ̀sán owó dára fún wọ́n á lọ sọ lọ́nà di mílíọ̀nìyà actor nìyẹn ni wọ́n á fà ẹ̀ mọ́ra ẹ wò tó fọ ẹ wo Richard tó fọ́ lójú yẹn wọ́n ló rí talent gbàtẹ́ pé ní Áfíríkà ni a máa ṣì ti àní nígbà tí ò rí ìránṣẹ́ ọmọ àbọ̀yé tó pa ni pọ̀tò òyìnbó ó mọ̀ pé tóun ò bá pàdé ni tóun fà mọ́ra òun ò ní di mílíọ̀nìyà but a fi ní mílíọ̀nù ó bóyá máa ní 50-50 tọ́lọ̀ mi. tòkè yẹn máa súnmọ́ ẹni tó lè fún ní mọ̀ràn dáadáa ẹni tó lè tọ́ sọ́nà tó máa sòótọ́ fún ẹni tí ò ní tiẹ̀ sí kòtò. ọmọdé ni o àgbà ni ohun tó yẹ kó máa súnmọ́ ni ara àǹfààní tí ò ní jẹ nìyẹn tá bá sọ òótọ́ ọ̀rọ̀ fún agbọ́ tá bá sọ òótọ́ ọ̀rọ̀ fún agbọ́ tá bá sọ òótọ́ ọ̀rọ̀ fún agbọ́ bọ̀tẹ́ ilé ìkọ́ lọ ń súnmọ́ àwọn tó máa pò lóhun lóye òye lóye kan bá àló fẹ́ máa forí fọ́lẹ̀ lórí tẹlifíṣàn nígbà tó ń sọ̀rọ̀ lórí fídíò tó ń sọ ó ní nobody can claim or deny Ọ̀yọ́ ẹni Aláàfin empire Ọ̀yọ́ empire 24. irú mo wá wò pé irú skul wo lẹni yẹn lọ ó jíwèé wò ní àbógbé àgbérùgbé sọ. ẹ má máa sọ̀rọ̀ tí ò ṣe é gbọ́ jáde lẹ́nu mo ṣe láì kíṣẹ́ tèmi ṣe ni pé a gbọ́dọ̀ reflect dáadáa mo ń sọ fún Socrates sọ pé ayé téèyàn wá tí ò lè ronú jinlẹ̀ kó ronú síbi kó ronú sọ́tún ó ní kì í ṣayé kì í ṣàárẹ̀ ẹ̀kọ́ dédé sọ̀rọ̀ àṣàǹfààní báyìí torí pé mo ti jẹ́ kìíní kan. ẹ ṣeun. kò sẹ́ni tó gbọ́ tán ojoojúmọ́ là ń gbọ́n sí mo sọ fún pé program yìí ẹ̀kọ́ ni akẹ́kọ̀ọ́ lára ilé irú ẹni tó sọ̀rọ̀ jáde tó sọ̀rọ̀ wàmùwàmù ẹ̀mí ọlọ́run má jẹ́ àgọ̀kú mo rí pé eléyìí má gọ̀kú dẹ̀ mọ̀ pé òun gọ̀ ó bọ́ sórí tẹlifíṣàn sórí social media ó sọ pé nobody can claim Ọ̀yọ́ empire from any Aláàfin. Gbogbo àwọn tó ti jẹ gbèsè tí wọ́n ti lówó tẹ́lẹ̀ tó jẹ gbèsè ẹ kó lọ sí báńkì lọ gbówó wọn padà àbí bẹ́ẹ̀ kọ́ ló fẹ́ sọ fún wa yẹn logic tó ń gún jáde ni. torí ẹ ṣeun. tí mo nílé tí mo ti gbé mi pa tẹ́tẹ́ kí n wá lọ gba lé mi padà lọ́wọ́ àwọn tí mo tó ṣìṣẹ́ lọ́ mi ṣé logic wà ní nǹkan tó ń sọ yẹn. kò dára máa ká gọ̀ kú o. ẹ ṣeun bàbá yìí. mo sọ́rí láti sọ ẹ má sọ̀rọ̀ òmùkọ́ tó jẹ́ kí n sọ ilé ìjáde ni pé iṣẹ́ tọkọ àwà ni pé ká sọ òótọ́ ọ̀rọ̀ ní mo ṣe láìkí former governor of Ondo State yẹn á là mọ́lẹ̀ kò sẹ́ni tí ò lè ṣe mistake bó ká gbà èèyàn ṣe improve nìyẹn. ẹ sọ nǹkan tẹ́ fẹ́ sọ sà. ẹ ṣeun bàbá wa Ìdòwú Ọ̀ṣọ́tì mẹ́yìn torí àsìkò àti bí nǹkan ṣe rí báyìí a máa fẹ́ ṣe lọ ẹ ṣeun fún àwọn àlàyé yín a sì mọ̀ wípé àwọn tó ń gbọ́ wa tí wọ́n wò wá ọlọ́gbọ́n dorí ẹja mú ni wọ́n àwọn náà ní èrò tiwọn ẹ jẹ́ àmọ́ èrò tiyín náà ní comment section yẹn yíyan Tóbi Fásùgbà ló kọ mi ẹ ṣeun o ẹ jẹ́ a máa ṣe lọ ó tó dìgbà kan náà dátún láǹfààní àti pàdé ire o. àpàdé láyàtà lásán. ẹ ṣeun. ẹ gbọ́ mi dáadáa ẹlòmíì tó ń campaign ẹlòmíì máa campaign pé òun lórí 2027 ṣùgbọ́n Olúwa ní kò ní di ọjọ́ election. Bẹ́ẹ̀ ni Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun wí in fact lára ìránṣẹ́ Ọlọ́run in fact ọdún yẹn gan jẹ́ ọdún tó yẹ wípé káwọn ìránṣẹ́ Ọlọ́run múra ikú máa pọ̀ lágbo ìránṣẹ́ Ọlọ́run bẹ́ẹ̀ lolúwa Ọlọ́run àwọn ọmọ ogun wí. Olúwa ní òun fẹ́ mú àwọn ipò tó wà nínú àlìkámà yẹn òun fẹ́ fà wọ́n yọ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ lolúwa Ọlọ́run àwọn ọmọ ogun wí. Now ṣe rí ìjọba bàbá Tinubu yìí mo believe pé wọ́n ń ṣiṣẹ́ ṣùgbọ́n àwọn nǹkan kan wà tó jẹ́ wípé kò lè jẹ́ kí iṣẹ́ wọn kó yọ. Bíkíni. Olúwa sọ fún mi pé ọ̀nà kan tán lè fi ṣẹ́gun náà ni wípé kí wọ́n acknowledge òun as Ọlọ́run. Acknowledge òun as Ọlọ́run ni pé àwọn gangan gbọ́dọ̀ súnmọ́ Ọlọ́run dé kòríta kan bẹ́ẹ̀ ni Olúwa
Ọlọ́run àwọn ọmọ ogun wí. Ẹ̀yin èèyàn wa nílé lóko, orúkọ mi ni Tóyọ̀sí Adésànyà, òṣèré orí ìtàgé ni mí. Bembeyeke TV, ẹ máa wò ó ta lẹ́nu. Kí lẹ̀ ń fẹ́ tẹ́ bá ń bẹ̀? Ṣé current affairs ni? Àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ pẹ̀lú ìgbàlódé, bí gbogbo nǹkan ṣe ń lọ sí àṣà àti ìṣe, Bembeyeke TV ni mo endorse ẹ̀.